Bàbẹ́là láwà nílé àgọ́dọ̀. Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ bàbẹ́là láwà tàti ń kéde tàti ń fàkọyọ. Bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. A ní àlejò míì lónìí láti wá bá wa ta lórí ètò yìí. Ní kété tẹ́ bá ti gorí ètò ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tí ó ti jẹ́ tiyín. Ṣùgbọ́n tẹ́ bá ti ń fi èdè míì kún èdè Yorùbá àbí tí ẹ ń ṣe àwọn ìbéèrè ni a máa yọ owó yín. Ó wá wà lọ́wọ́ yín o. Iye tẹ́ bá wá mú lọlé nínú owó tó bá kù àbí ẹ fẹ́ mú gbogbo ẹ̀ lọlé, ọwọ́ yín ló wà. Olófòfó wà ń bí láti rí dájú wípé mówó lọlé. Ṣùgbọ́n ọ̀rẹ́ yín ni nítorí ó máa ràn yín lọ́wọ́ láti lè dáhùn àwọn ìbéèrè. Àti wípé ètò yìí ètò ọ̀rọ̀ ni láti bára wa sọ̀rọ̀. Kí kò lé kákọ́ sọ̀rọ̀ àbí kẹ̀dẹ̀ dá ìbéèrè mẹ́wàá lẹ́yìn náà kẹ̀dẹ̀ máa kówó lọlé. Àwọn amówó lọlé. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí pé ẹgbẹ́ ọlọ́pàá wá láti lè bá yín gbé owó yín lọ. Mi ò gbọ́ ọlọ́pàá wa o. Kí lẹ. Ọ̀rẹ́ mi ló tẹ̀lé mi wá síbí. Kí ni iṣẹ́ wọn níbí? Wọ́n tẹ̀lé mi wá láti wá ṣe ètò níbí. Ẹ lè dá wá. Mo lè dá wá bọ̀ bí ìbejì ní ẹ dúró bá mi yọ bọ̀tì yẹn. Mo ń gbọ́. Bí ìbejì lèmi àti ọ̀rẹ́ mi ṣe máa ń ṣe. Ó máa jẹ́ ìgbín fà. Ìkara ń tẹ̀lé. Kí lorúkọ rẹ yín? Àfíìsì. Ẹ̀yin ńkọ́ kí lorúkọ yín? Ọlámilékan. Ẹ ń bá mi jórúkọ. Ó yẹ fún mi lówó. Ẹ máa fún mi lówó. Mo ti náwó mi lọ fún yín. Ṣé mi ẹ ná fún mi? Mo ná fún yín. Ẹ̀yin lẹ fowó yín lẹ ní. Ẹ̀yin ni mo ná fún. Lọ́nà wo? Olófòfó ti fún yín. Mi ò rí. Níbo lẹ ti wá? Láti Ọ̀bálé. Ọ̀bálé wo lẹ ti wá? Ibo lẹ ti wá gangan? Ọmọ Ọ̀ṣun. Ọ̀ṣun. Níbo lọ́ṣun? Ìrágbìjí. Ọmọ olókè méjì. Takọtabo lórí ara wọn. Kí ni àpèlé ọba Ìrágbìjí? Arágbìjí ti ìlú Ìrágbìjí. Ó dà. Ẹ ní àǹfààní láti dá ìbéèrè mẹ́wàá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi lẹ́bẹ̀ tí wọ́n ti mú ọ̀lẹ jẹ. Ó yá. Ẹ kọjú ẹ̀ sí yín ibi tó wà nìyẹn. Ìbéèrè kélòó ni kí n lè wá jáde níbí? Ẹ̀rìnlélọ́gọ́rùn. Lọ́gọ́rùn. Mẹ́rìnlélọ́gọ́rùn. Èmi ò rí mẹ́rìnlélọ́gọ́rùn kì í ṣe ohun bí a ṣe ń sọ nìyẹn àbí ìbéèrè kẹrìnlélọ́gọ́rùn. Ó dà. Ṣé rí pé olófòfó ló ń ràn yín lọ́wọ́ báyìí? Ọ̀rẹ́ mi ló lófòfó. Bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ sókè kí n lè gbọ́ yín dáadáa. Ọ̀rẹ́ mi ló lófòfó. Ó yá kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní? Kí ni? Idẹ brass. Idẹ. Ó ń lọ. Inú mi dùn. Ẹ ń ṣe dáadáa. Idẹ. Iṣẹ́ wo lẹ ń ṣe náà? Olùkọ́. Ẹ ti ń parọ́. Iṣẹ́ olùkọ́ ni mo ń ṣe. Níbo? Ní Ọ̀bálé. Níbo lẹ ti ń. Mo ń kọ́ àwọn ọ̀dọ́ bá ṣe lè ní ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá. Lára bí àṣà.
èwo la yára bí àṣá. ẹ̀rọ tó máa yára bí àṣá. Kò ṣe yára bí àwòdì àbí kó fà bí ìgbín. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Bí ọdún díẹ̀ sẹ́yìn. Ọdún mélòó ó yẹ ká ẹ mọ̀ ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀? Bí ọdún 4 sẹ́yìn. Lẹ ti bẹ̀rẹ̀. Kí ni ẹ̀ ń kọ́ gangan? Kí ni ẹ̀ ń kọ́ wọn gangan? Bá ṣe lè ní ìmọ̀. Kí ni ayára bí àṣá kò yé mi? Bá ṣe lè ní ìmọ̀ ẹ̀rọ ayára bí àṣá. Kí ni ayára bí àṣá? Ní òde òní. Kí ni ayára bí àṣá? Ayára bí àṣá. Ní kí ni? Ni mo ń kọ́ wọn. Ẹ fẹ́ sọ pé íńtánẹ́ẹ̀tì àbí? Mi ò sọ bẹ́ẹ̀. Kí wá ní ayára bí àṣá ṣe íńtánẹ́ẹ̀tì kan ẹ̀yin ṣebí ẹ̀yin lẹ ní ẹjọ́ wá ọ̀gá àfíìsì àbí? Àjọ wa ni. Ẹjọ́ wá ni ìgbín fà kára wọn á tẹ̀lé. Ó dà jẹ́ kán ẹ mú. Èwo lẹ̀ ń wò tẹ́ ẹ̀ ń wò bí kíní ó yá ìbéèrè kelòó. Ìbéèrè 43. 43. Kí nìyẹn? One oh three 43 ó yá. Ìwé gizzard ìwé ṣe rí i pé àwọn ìbéèrè yìí rọ̀ àbí kí lẹ rí sí? Ó rọ̀ bí ẹ̀kọ́. Ó rọ̀ bí ẹ̀kọ́. Kí lẹ rí ṣètò yìí náà? Báwo kí lẹ lè sọ nípa ètò yìí? Ìjọ́ tí mo kọ́kọ́ rí ètò yìí ó dùn mọ́ mi nínú gan pé ọmọ Yorùbá lè bẹ̀rẹ̀ nǹkan bí eléyìí. So inú mi dùn gidi. Bá mi yọ sóò yẹn. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe bí ọkùnrin ṣe bó wo yín ni. Mo ná fún yín. Àbí pé ọmọ Yorùbá lè ṣerú ètò báyìí ó dùn mọ́ yín gidi. Bẹ́ẹ̀ni. Bí àwọn mélòó lẹ̀ ń kọ́ ní ìmọ̀ ayára bí àṣá yìí? Mi ò ní òǹkà. Iye àwọn tó bá ti wá náà ni mo ń kọ́. Ẹ ní àwọn kan ní pàtó tó jẹ́ pé àwọn èèyàn báyìí ni mò ń kọ́. Ẹnikẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ sí ni mo ń kọ́. Ó dáa, ẹ polówó ara yín. Àwọn èèyàn tó ń wo ẹ mọ̀ pé wọ́n ń wo ètò yìí báyìí. Mo wá sọ pé kẹ́ polówó ara yín. Mi ò lè polówó ara mi. Torí iṣẹ́ tí mò ń ṣe. Ìjìnlẹ̀ rẹ̀ ò tí ì dénú èdè Yorùbá. Kí ni ìjìnlẹ̀? Kí ni ìjìnlẹ̀ wo ni ò dénú Yorùbá? Ẹ mọ̀ pé ìjìnlẹ̀ ayé gan ó wà nínú Yorùbá. Kí lẹ̀ ń sọ yìí? Mo ní kẹ́ ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn máa sọ pé ẹ jọ̀ọ́ mo fẹ́ polówó lórí ètò yín. A wá sọ pé ó yá o ẹ polówó ara yín o ẹ wá ní ẹ lè polówó ara yín. Ó dáa bá mi jẹ́ kó mú béèrè. Ó yá ìbéèrè kelòó? Ìkelòó? Ẹ sọ ó pàkàsọ. Olófòófó. Ó rọ àbí? Mi ò mọ̀. Ẹ sọ̀rọ̀. Òǹkà rẹ̀ jẹ́. Kí ni? 112. Bá mi yọ. Kí ni 110? 110.
kí ni Yorùbá ń pè 110? Àádọ́fà. Tẹ́ bá ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. 40 ni ogójì tó jẹ́ ogún méjì. àti méjì. 50 ni àádọ́ta, ìyẹn túmọ̀ sí ẹ̀wá dín ní ọgọ́ta. 60 ni ọgọ́ta ogún mẹ́ta. 70 ni àádọ́rin ẹ̀wá dín ní ọgọ́rin. 80 ni ọgọ́rin ó jẹ́ ogún mẹ́rin. 90 ni àádọ́rùn-ún ẹ̀wá dín ní ọgọ́rùn-ún. 100 ni ọgọ́rùn-ún ogún lọ́nà márùn-ún. 110 ni àádọ́fà, ìyẹn ni wípé ẹ̀wá dín ní ọgọ́fà, nítorí 120 ni ọgọ́fà tó túmọ̀ sí ogún lọ́nà mẹ́fà. Èyí tí ò bá ti ní ìpín lọ́nà ogún ṣáà máa fi àádọ́. Èyí tó bá ti lè pín lọ́nà ogún fi ọgọ́ sí. Àgbà onítàn lórílẹ̀. Ẹ̀yin làgbà ṣebí kìíní. Ẹ bá ẹ tí ìdáhùn ìbéèrè ẹ tún ṣẹ́jú pẹ́pẹ́, kí ló ń ṣe yín? Ó yẹ ẹ ṣí ẹ jẹ́ ká mọ nǹkan tó sọ. Wọ́n ti parẹ́ already. Bá mi yọ already yẹn. Kí ni ìbéèrè yẹn? Ẹ jẹ́ kí n wò. Wọ́n dín kí ni 93? Ẹ jẹ́ kí n wo, ẹ jẹ́ kí n tu wò. Ẹ dúró. Ẹ mọ 112, ẹ túmọ̀ 93. Bá mi parẹ́. Mẹ́tàléláàádọ́rin. Àádọ́rin, bá mi yọ kúrò. Àádọ́rin tí mo ṣẹ̀ṣẹ̀ sọ bí pé àádọ́rin, kí ni àádọ́rin? 70, ọgọ́rin, 80. Kí ló wá dé báyìí torí Ọlọ́run, tí mo dẹ̀ ti wò pé àtújọ ń jórúkọ kan. Kí ló dé? Ìbéèrè kelòó ẹ ṣe dorí ẹ̀ kodò? Kí ni Yorùbá ń pè? Kí ni ìbéèrè kelòó? Ẹ mú òǹkà Yorùbá ẹ dẹ̀ wá síbí. Kí ló dé? Ọ̀gá ọlọ́pàá ṣebí ẹ̀yin ni bóyá tó bá yá gan àwọn èèyàn tó bá mú wá kó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn. Ó yá, ìbéèrè kelòó? Ẹ jẹ́ kí n wò. Ẹ jẹ́ kí n wò. Ọmọ olókè méjì takọtabo lórí ara wọn níràgbìjí. Ìkan yí lulẹ̀ ó kù kan. Ṣé ó ti yí báyìí? Ó ti yí tipẹ́tipẹ́. Ẹ jẹ́ kí n wò bóyá mo lè ràn yín lọ́wọ́. 89, kí ni 89 ní Yorùbá? Ṣé rí olófòfó tún ràn yín lọ́wọ́? Ẹ mọ̀ 89? Bá mi yọ. 89. Mo ti sọ fún yín pé kí ni 90? Àádọ́rùn-ún. 89 jẹ́ ọ̀kándínláàádọ́rùn-ún. That's 1 minus 90. Ẹ máa rí 89. Ọ̀kándínláàádọ́rùn-ún. Tẹ́ bá máa sọ ẹ máa ní ìbéèrè kọkàndínláàádọ́rùn-ún. Ìbéèrè ìkàndínláàádọ́rùn-ún. Ó yá, kí ni ìbéèrè yẹn sọ? Ìbéèrè kọkàndínláàádọ́rùn-ún. Kí ló wá sọ? Kí ni Yorùbá ń pè ní? Kí ni? Ààlà. Ààlà.
ààlà bọ́dà ààlà yàtọ̀ sí ààlà kí la tún lè pè ẹ gbà ń yàn ẹ ṣe pé wọ́n yọ owó yín wà bẹ́ẹ̀ yàtọ̀ sí ààlà kí la tún lè pè bọ́dà. ààlà oko ààlà odò. àrùn èwo ni ààlà oko ààlà odò a ní yàtọ̀ sí ààlà ẹ tún sọ ààlà oko ààlà odò kí ni ààlà oko ààlà odò. ẹ gbọ́ odi rí odi ìlú ẹ̀yìn odi ní ọ̀rọ̀ míì ta tún lè pe ààlà ìdí nìyẹn wá sọ pé odi ìlú odi kí ló dé ó yá ṣé ti ṣègbéyàwó ẹ bá mi sọ̀rọ̀ ṣé ti ṣègbéyàwó. bẹ́ẹ̀ni. ẹ gbọ́n wọ́n kúrò lẹ́nu kí ló dé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. nígbà wo lẹ ṣègbéyàwó. bí ọdún méje sẹ́yìn. ọdún méje ẹ ti pẹ́ nídìí ẹ̀ òkú ogún ọdún kì í ṣe àjòjì bóni. kí ló ṣẹlẹ̀. òkú ogún ọdún yìí ṣàjòjì sàárè àbí ẹ ti pẹ́ kí lẹ lè sọ nípa ìgbéyàwó. ìgbéyàwó dùn fún ẹni tí Ọlọ́run bá ní kó dùn fún. lọ́nà wo. ó sì korò fún ẹni tí Ọlọ́run bá ní kó pàdé àdánwò bẹ̀. èmi ò mọ̀ pé iṣẹ́ Ọlọ́run máa ń ní kéèyàn pàdé àdánwò níbi ìgbéyàwó ni. lọ́nà ẹ jẹ́ ká nímọ̀kúmọ̀ kí ni. téèyàn bá fẹ́ ààyò rẹ̀ ìgbéyàwó dùn fún. kí ni ààyò. ẹni tí Ọlọ́run kọ fún. ní ààyò tí bá sọ pé ìrẹsì ní ààyò mi ìyẹn ni wípé Ọlọ́run kọ ìrẹsì fún mi. kí ni ààyò nǹkan téèyàn fẹ́ràn jù favourite àbí ààyò favourite nǹkan téèyàn fẹ́ràn jù àbí kò yẹ pé Ọlọ́run kọ ṣùgbọ́n ń gbọ́ fún wọn níbèrè fún wọn níbèrè torí wọ́n ṣe ń wò mí ibi pé wá ọ̀gá tó gbá wọn wá gan ọ̀gá ó ga ó yá ẹ tí ìwò ẹ ti ń gbójú sókè àìgbọ́ fálà wòkè ìbéèrè kelo báwo lẹ ṣe máa sọ pé ẹ wá sórí ètò pé òǹkà ló ń já yín. òǹkà yẹn ó kì. ó kì ó dà ẹ jẹ́ kí n wò ìbéèrè kelo. eighty-two kí ni 82 ní Yorùbá. méjìlé. ẹ mọ 82 olófo ẹ pẹ̀lẹ́ méjìlé ní ọgọ́rin ọgọ́rin ní 80 ogún lọ́nà mẹ́rin tẹ́ bá fẹ́ sọ pé 82 fún ìbéèrè ìkejìlé ní ọgọ́rin ìbéèrè kejìlélọ́gọ́rin ó yá kí ni ìbéèrè kejìlélọ́gọ́rin sọ fún wa o. ó yá bait kí ni bait ní Yorùbá. ọ̀nà méjì ni mo mọ̀ túmọ̀ rẹ̀ sí. ẹ gbọ́ kúrò lẹ́nu ká lè gbọ́ra wa dáadáa. ọ̀nà méjì ni mo mọ̀ túmọ̀ rẹ̀ sí. ọ̀nà kínní. ọ̀nà kínní a lè pè ní ẹ̀tàn. ẹ̀tàn tàbí. deception nìyẹn. má tàn mí kékeré má tàn yàn ṣùgbọ́n. tàbí ìjẹ. ìjẹ. ìjẹnibéètì wọ́n gbà lórí àṣẹ rí i pé wọ́n gbọ́ Yorùbá yìí ìjẹnibéètì àbí ìjẹ
bá lọ fi wọ̀ lódò. Ìyẹn ni ìjẹ. Ìdẹ. Olófòfó. Ìdẹ, kí ni ìdẹ ni bait? Ibi tí ọdẹ ti wá nìyẹn. Pé àwọn náà dọdẹ fúnyàn. Ọdẹ, hunter. So ìdẹ is the act of kéèyàn dẹ èèyàn. Ẹ gbà. Ẹ wà ń bẹ̀, ó yá. Ẹ mú. Olófòfó ló ti lọ mú òkà tó ga. Ọkàn mi sọ fún mi. Irú ọkàn wo lẹ ní? Ọkàn yín tí ò sọ fún yín pé ó yá. Ṣé ẹ fẹ́ mú ni? Mélòó ló kù? Mélòó náà ti dáhùn? Mélòó náà ti dáhùn? 5. Ó kù 5 fún yín. Ó yá. Ẹ ti dáhùn 5. Ó kù 5 péré. Ó yá. Ìbéèrè kélòó nìyẹn? Ọ̀gá, ẹ pẹ̀lẹ́ o. Ṣé ẹ máa fún wọn lómi? Torí ọ̀gá tó bá yín wáyé. 51. 91. Mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ ni ìbéèrè 91. Ìbéèrè 91. Mo mọ̀ fún yín ni o. Àdúpẹ́. Ó dáa. Kí ló sọ? Parí òwe yìí. Ohun tí ajá rí tó ń gbó ni àgùntàn rí tó fi ń wò bọ̀. Bọ̀ọ̀bọ̀ làgùntàn ń wò. Bọ̀ọ̀bọ̀ bíríbírí lójú rí. Bọ̀ọ̀bọ̀ tí ajá rí tí ó fi ń gbó ni àgùntàn rí tó fi ń wò. Màá bá yín nà. Ẹ ní òye òwe yẹn, ṣùgbọ́n àgbékalẹ̀ bí wọ́n ṣe ń sọ àbí bí wọ́n ṣe ń pa ni ò wọlé, ṣùgbọ́n abayín nà wọ́n ní ohun tí ajá rí tó fi ń gbó kò tó èyí tí àgùntàn fi ń ṣèrànwọ́. Ni àgùntàn rí tó fi ń wò. Kò tó èyí tí àgùntàn rí kò tó èyí tí àgùntàn fi ń ṣèrànwọ́. Kò yé yín? Kò tí ì yé yín? Kí n ṣàlàyé. Nǹkan tí ajá rí. Ohun tí ajá rí tó fi ń gbó ni àgùntàn rí tó fi ń ṣèrànwọ́. Kò tó èyí tí àgùntàn rí tó kàn máa wò pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Èyí tí ajá rí tó ń ṣe wú kò tó èyí tí àgùntàn kàn máa rí eléyìí ni kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ìyẹn ni wípé ṣé òwe yẹn yé yín? Òwe yẹn yé mi. Ó yá, ẹ sọ bó ṣe yé yín sí. Ohun kan tí ajá rí tó fi ń gbó àgùntàn rí irú ẹ̀ tó ń wò tí ò ṣe nǹkan kan. Àgùntàn kọ̀ wò pé àwa ti rí lè sẹ́yìn. Bí ọ̀nà wo la lè gbà ló òwe yẹn? Ọ̀nà wo la lè gbà ló? Oríṣiríṣi ọ̀nà la lè gbà ló. Bí àpẹẹrẹ. Jẹ́ kí n lọ ti lọ́kọ láyà. Torí ẹ ti ṣèyàwó tó ọdún mélòó, ẹ gbọ́ kúrò lẹ́nu. Bóyá ẹni tó bá ní ìyàwó méjì tí ìyálé tó ń bẹ̀rẹ̀ sí ní ké wọ́n lè sọ fún un pé ntájárí tó fi ń gbó ìran làgùntàn ìyálé ẹ̀ fi ń wò. Ó yá, fún wọn ní ìbéèrè mi pé ó dàbí eré orí igi. Ẹ mọ̀ tí Yorùbá bá sọ wípé ẹ wò mí wọ́n bá ní ó dáa, ẹ jẹ́ kó mú ìbéèrè mi.
ẹmu. Ó yá. Ẹ dorí ẹ̀ kò dorí. Ó yá, ẹ jẹ́ kí n wò. Ẹ jẹ́ kí n wò ná. 130. Kí ni ìbéèrè yẹ o? Ó yá kí ni 130 ní Yorùbá? Olófòfó tún sọ fún yín, ẹ máa gbọ́ ohùn, ẹ máa gbọ́. Mo gbọ́ ohùn olófòfó. Olófòfó sọ pé mẹ́tàlé. Mẹ́tàléláàádọ́rùn. Mẹ́tàléláàádọ́rùn. Ṣé mọ̀ pé ẹ sọ pé àádọ́rùn 90. Mẹ́tàléláàádọ́rùn 93. Eléyìí 113. Ìbéèrè kẹtàléláàádọ́fà. Ó dà pé ẹ lọ sí eayoruba.com lẹ́yìn ètò yìí. Ẹ lọ sí eayoruba.com kẹ́ lọ wá kẹ́ ṣàwárí òǹkà Yorùbá. Òǹkà Yorùbá. Yàtọ̀ sí pé à ń lo òǹkà Yorùbá ń bí. Òǹkà Yorùbá ò fi bẹ́ẹ̀ wúlò láwùjọ. Ó yẹ kí n lé yín kúrò níbí. Ó yẹ kí n pa owó yín rẹ́. Kò wúlò láwùjọ. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tí a bá sọ pé mẹ́tàléláàádọ́rùn, wọ́n á tún sọ pé kẹ́ ẹ túmọ̀ rẹ̀ lédè tí wọ́n gbọ́. Èdè wo náà gbọ́? Níta níbẹ̀ yẹn. Níta níbo? Níta níbo? Èèyàn tí ò bá gbọ́ ṣebí kò gbọ́ fẹ́ mí ẹ̀ nìyẹn. Àbí? Ó yá kí wá ní ìbéèrè. Kí ló sọ? Ẹ jẹ́ kí wò. Ka iṣẹ́ ẹ̀ka. Ka iṣẹ́ lóògùn ìṣẹ́ látọwọ́ Ọdúnjọ. GF Ọdúnjọ bẹ́ẹ̀ ni. Ó yá. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Múra sí iṣẹ́ rẹ ọ̀rẹ́ mi. Múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ ni a fi ń di ẹni gíga. Iṣẹ́ la fi ń di ẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì. Bí ọ̀lẹ là á rí. Bí ọ̀lẹ là á rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé. Bí a rẹ́ni gbẹ́kẹ̀lé. Àtẹpámọ́ṣẹ́ ẹni. Àtẹramọ́ṣẹ́ ẹni. Ó yá. Ìyá rẹ lè lówó lọ́wọ́. Ìyá rẹ lè lówó lọ́wọ́. Kí bàbá rẹ lẹ́ṣin léèkàn. Kí bàbá rẹ lẹ́ṣin léèkàn. Tí o bá gbójúlé wọn. Tó bá gbójúlé wọn. Ó tẹ́ tán ni mo sọ fún ẹ. Ó tẹ́ tán mo sọ fún ọ. Ṣé n tí a kò bá jìyà fún. Tá a jìyà fún. Ṣé kì í pẹ́ lọ́wọ́ rárá. Kì í lè tọ́jọ́ lọ́sọ. Kì í lè tọ́jọ́. Ohun tí a bá fara ṣiṣẹ́ fún. Ohun tí a bá fara ṣiṣẹ́ fún. Ló ń pẹ́ lọ́wọ́ ẹni. Ní pẹ́ lọ́wọ́ ẹni. Apalára. Ìgúnpá nìyè kan. Ìgúnpá nìyè kan. Báyé bá ń fẹ́ ẹ lénìí. Tó ń fẹ́ ọ lénìí. Tí o bá lówó lọ́wọ́. Bó o bá lówó lọ́wọ́. Ayé á máa fẹ́ ọ lọ́la. Wọ́n á fẹ́ ọ lọ́la. Tàbí tí o bá wà ní ipò àtàtà. Tó o bá wà ní ipò àtàtà. Ayé á yí ọ sí tẹ̀ríntẹ̀rín. Á yí ọ sí tẹ̀ríntẹ̀rín. Jẹ́ kí o dẹni tó ń rágó. Kó o rí bí. Jẹ́ kí o dẹni tí ó rágó. Kó o rí báyé ṣe ń ṣe sí ni. Káyé ṣe ń yín mú. Báyé ṣe ń yín mú sí ni. Sí ọ. Báyé ṣe ń yín mú sí ọ. Ẹ̀kọ́. Ṣé mo lè bẹ̀rẹ̀? Láti bo. Ẹ̀kọ́ sì tún sọ ní dọ̀gá. Ẹ̀kọ́ sì tún sọ ní dọ̀gá. Múra sí kí o kọ́ dáradára. Múra kó o kọ́ dáadáa. Tó bá rẹ́ni tó ń fi ẹ̀kọ́ tó bá rí ọ̀pọ̀ èèyàn tó bá rí ọ̀pọ̀ èèyàn tó ń fẹ̀kọ́ sẹ̀rínrín má ṣe farawé wọn.
ìyá ń bọ̀ fọ́mọ tí ò gbọ́n. ìyá ń bẹ fẹ́mọ tí ò gbọ́n. ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́n. ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. múra síṣẹ́ ọjọ́ ń lọ. lẹ́kọ̀ọ́ lóko lẹ́kọ̀ọ́ lóko so. owó sì wà ń bẹ. lófòófó. ẹ gbìyànjú ó yá ó kù mélòó. olófòófó ẹ change kínní. lámì yọ change yẹn. ìbéèrè kelo. ọgọ́rùn-ún lé méjì. lé. méjì. ọgọ́rùn-ún àti méjì. kejìlélọ́gọ́rùn-ún. kejìlélọ́gọ́rùn-ún. ọkọ̀ mọ́mọ́ fún yín ṣùgbọ́n ó dà. ó yá. parí òwe yìí. ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣeé bù sán. ọmọ burúkú kò ṣeé lù pa. kí wọ́n ṣe gbà tó wọlé. kí lẹ lè sọ nípa òwe yẹn báwo ló ṣe yé yín sí. ẹ dáhùn. jọ jẹ́ kó tẹ̀síwájú. ó yá 87 kí ni 87 ní Yorùbá. ṣé mọ̀ àti ń sọ̀rọ̀ nípa àwọn òǹkà yìí látàárọ̀ ó dà òǹkà ló ń já wọn jù ó dẹ̀ dùn mí ó ń dùn mí tá a dẹ̀ tún jẹ́ orúkọ kan náà kí ló dé. ẹ̀ẹ́tàdínláàádọ́rùn. kẹtàdínláàádọ́rùn. ṣe rí i pé bí ẹ̀kọ́ náà ni ṣe rí i pé wọ́n ti ń gbà ọ̀gá ṣé inú bí yín ni wọ́n fẹ́ wá bá yín gbowó tẹ́lẹ̀. wọ́n ní kí ni Yorùbá ń pe ẹranko yìí. kí ni orúkọ ẹ̀. ẹranko tó wà níbí. díẹ̀. orúkọ méjì mo mọ̀ tí wọ́n ń pè é. kí ni àti kí ni. Yorùbá ń pè é. wọ́n lè pè ní àgbọ̀nrín tàbí ìgalà. ẹ wà ń bẹ̀. ó yá ìbéèrè tó gbẹ̀yìn fún wọn jẹ́ kan fún wọn tán. ṣe mọ̀ ẹ mọ̀ ta ló ń jẹ́ fún wọn tán yẹn. $96 lẹ fẹ́ sọ kí ni 96 ní Yorùbá. mẹ́rìndínlọ́gọ́rùn. kẹrìndínlọ́gọ́rùn. ṣe rí pé wọ́n ti ń gbìyànjú ó yá kí ni ìbéèrè tó wà bẹ́ẹ̀. ẹ kà fún mi. èmi lórí irọ́. ẹ kà fún mi. èmi màá ka ẹ. olóòtú ẹ bá mi kà á. torí kí ni ẹ fún mi ní ìdí méjì tí màá fi kà fún yín. kí n yọ owó yín kí n kà. màá kà. ẹnu àìmẹ́nu ètè àìmétè ló mára lé ló mú olófòfó ń sọ fún yín ṣùgbọ́n ẹ̀ wò. ẹnu àìmẹ́nu ètè àìmétè ẹnu àìmẹ́nu. ṣé ẹ mọ̀ ti parẹ́ ẹnu àìmẹ́nu ètè àìmétè
ní mú ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́. Kí kán bá ní kẹ́nu mẹ́nu gbẹnu dákẹ́, ẹnu mọ́ ẹnu, ètè mọ́ ètè, ayi without kí ẹnu ẹ mọ́ ẹnu, kí ètè ẹ mọ́ ètè ló ń mú ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́. Kí ni ọ̀ràn? ọ̀ràn. Kí ni ọ̀ràn? ọ̀ràn. ọ̀ràn. Kí ni ọ̀ràn? Ìdààmú, wàhálà, ìdíwọ́, ràn, nǹkan tó ràn tó jẹ́ pé ó lè tàn. Ìdí nìyẹn téèyàn bá ṣe nǹkan wọ́n ní ó ti dá ọ̀ràn, ó ti dá ọ̀ràn o. Ìyẹn ni wípé ó ti ṣe nǹkan tó jẹ́ pé tó bá tàn apá ẹ̀ ò ní lè ka. Wọ́n wá ní ẹnu àìmọ́ ẹnu, ètè àìmọ́ ètè ní mú ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́, nítorí kò lè fẹnu mẹ́nu, kò lè fètè métè. Ẹ̀rẹ̀kẹ́ wá wọ wàhálà ńsìn. Ṣé o ti parẹ́? Ó ti lọ. Sọ pé ó ti lọ. Má lọ bá wọn fọ́gò lálágbò. Ẹrù púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó dáa. Inú mi dùn pé ẹ wá sórí ètò yìí bó tiẹ̀ jẹ́ pé ẹ mówó púpọ̀ lọ, ṣùgbọ́n pé ẹ kò tiẹ̀ wá ó jẹ́ nǹkan tó jẹ́ móríwú fún wa, nítorí mo gbàgbọ́ pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan àbí méjì lórí òǹkà Yorùbá, nítorí tá a bá tẹ̀síwájú wọ́n máa gba àwọn òǹkà yẹn, ṣé mọ̀, wọ́n á máa gba àwọn òǹkà yẹn, ṣùgbọ́n bó ṣe yẹ kó bó ṣe rí à ń dúpẹ́. Ó dáa, a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wo ètò wa lónìí. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ètò yìí àbí tí ẹ bá fẹ́ ṣèrànwọ́ ní ẹyọkan àbí méjì, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí àbí ẹ̀rọkẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní káàkiri àgbáyé tí wọ́n ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa àti àsọjíṣẹ́ lóríṣiríṣi láti sọ fún wa pé agbádùn nǹkan tẹ́ ń ṣe o, ó jẹ́ mórí fún wa o, agbádùn ẹ̀ gan o. Ẹ ṣé gan ni tí ẹ̀yin kún wa lọ́wọ́. Elédùmarè á túbọ̀ máa wà pẹ̀lú yín. Ṣọ́ṣọ́ṣọ́ ni ilé atare kún, ilé yín á máa kún fún nǹkan rere ni o. Àjẹgbé ni gún jẹbọ, àtẹ̀gbé ni ẹsẹ̀ ń tẹ̀nà. Kó tó dìgbà míì, Bàbélà la wà.